Olódùmarè ṣeun o, ìwọ bá mi ọ̀wọ́n. Mo kí kábíyèsí Elédùmarè, ọba dániwáyé, ọba ṣẹ̀dá, ọba tí ń bẹ lọ́jọ́ gbogbo. Ẹ wo, ìdí pọ̀ láti dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Iléeṣẹ́ The Oilfem Herbal Ventures, ẹ̀yin náà mọ̀, ẹ mọ̀ mí látàná kó tó dòní pé mi ò lè mọ́ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Olódùmarè ló lọ́gbọ́n, Olódùmarè ló nímọ̀, Olódùmarè ló ní gbogbo tí gbogbo kó wa fi ń yéèyàn. Láìsí tolódù tó màrè, ẹ gbọ́ ná, ta ni mí, ta ni ọ́, ta lẹni kọ̀ọ̀kan nù wá, tàbí ta ni kó wá wa. Ṣùgbọ́n torí Olódùmarè tó dá gbogbo nǹkan ní mèremère, mo ní gbogbo wa fi ń ṣọlá o, gbogbo wa fi ń ṣọlá. Gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ The Oilfem Herbal Ventures, mo bẹ̀ yín, ẹ dákun ẹ bá mi share program yìí, ẹ bá mi like, ẹ bá mi share kí program yìí ó lọ viral. Mo fẹ́ fi àkànṣe iṣẹ́ kan lẹ̀ láàárọ̀ yìí lórí péèjì The Oilfem Herbal Ventures ní Facebook. Mo sì fẹ́ kó lọ sí gbogbo social media platform. Mo fẹ́ iṣẹ́ yìí dọ́wọ́ gbogbo àwọn ọmọ ìyá mi. Mo fẹ́ kó dọ́dọ̀ àwọn ọmọ bàbá mi. Mo fẹ́ kó dọ́wọ́ àwọn ẹ̀gbọ́n. Mo fẹ́ kó dọ́wọ́ àwọn àbúrò. Mo fẹ́ kó dọ́wọ́ àwọn gbogbo àwọn tájọ jẹ́ sàwáwù. Olóògùn tó bá nílò iṣẹ́ yìí mo yọ̀ǹda ẹ̀. Babaláwo tó bá nílò rẹ̀ mo yọ̀ǹda ẹ̀ fún. Kí ni mo yọ̀ǹda? Mo yọ̀ǹda kó ṣe, kódà tó bá rẹ́ni tó bá ní ìṣòro tó lè ṣe fún, kódà kó gbìyànjú ẹ̀ fún pẹ̀lú. Ẹ dákun, mo bẹ̀ yín lóko Olódùmarè, ẹ bá mi share program yìí. Ẹ bá mi share program yìí. Iṣẹ́ yìí ó dá mi lójú pé yóò mú ẹgbàágbèje àwọn èèyàn kúrò nínú ìgbèkùn. Iṣẹ́ tá a fi ń bọ́ kúrò nínú ìgbèkùn gbogbo ni. Ọ̀gbọ́n mi, wọ́n ní kí ni mo sọ? Mo ní iṣẹ́ tá a fi ń bọ́ nínú ìgbèkùn gbogbo ni mo fẹ́ fi lẹ̀. Ìdí rèé tí mo ṣe ń rọ̀ ọ́ pé kó jọ̀ọ́ kó bá mi share iṣẹ́ yìí. Bá mi share ẹ̀. Dákun bá mi like ẹ̀. Ẹ bá mi like iṣẹ́ ẹ̀, bá mi share ẹ̀ kó go viral. Mò ń dúró. Mo fẹ́ ṣàlàyé báwo la ṣe lè lo àwọn iṣẹ́ tó wà nílẹ̀ yìí. Ẹ̀kọ́ rèé, atare rèé, ìkọ́ odídẹrẹ́ rèé, ìkọ́ odídẹrẹ́ rèé, ìyẹ́ ẹyẹ odídẹrẹ́ òun rèé, àti èso wéré jẹ́jẹ́, àwọn míì máa ń pè lójú ẹyẹlé. Báwo la ṣe lè lò ó láti bọ́ nínú ìgbèkùn? Ọ̀ní kí ni mo sọ? Mo ní báwo la ṣe lè lo àwọn nǹkan wọ̀nyí láti bọ́ nínú ìgbèkùn ayé. Ẹlòmíà ní bàbá kí náà ń pè ní ìgbèkùn? Tàbí kí ni ìgbèkùn ayé? Ìgbèkùn. Tí Yorùbá bá sọ̀rọ̀ ìgbèkùn, Yorùbá máa ń sọ̀rọ̀ ogun tó le ni. Ogun tí ẹni tí wọ́n ti fi pamọ́. Ẹni tí wọ́n ti fi pamọ́, ó ní Yorùbá máa ń pè ní ìgbèkùn. Lọ́pọ̀ ọgbà, ayé ti fẹ́ lòmíì pamọ́ nígbèkùn sídìí àìsàn. Àwọn ayé ti fi ẹlòmíì sínú àìsàn. Àìsàn náà fi ṣègbèkùn ẹlòmíì tán fi pamọ́ sí. Àìsàn ni wọ́n fi ṣègbèkùn ẹlòmíì tí wọ́n fi pamọ́ sí. Àbí ẹni tó lè sáré kiri, ẹni tó lè lóko, ẹni tó lè lódò, ẹni tó lè lọ bí iṣẹ́, ẹni tó lè ṣòwò kó jèrè tí ò wá lè jáde mọ́nú ilé. Ẹ gbọ́, ayé fi sígbèkùn àbí wọn ò fi sígbèkùn? Sórí páyé ti dúró ẹni bẹ́ẹ̀ ti gbèkùn. Báwo lo ṣe lè lo iṣẹ́ yìí tí wàá fi bọ́ nínú ìgbèkùn àtìmọ́lé táyé fi ọ́ sí? Ìdí rèé tí mo ṣe ń bẹ̀ pé ẹ dákun ẹ bá mi share iṣẹ́ yìí. Gbogbo ẹ̀yin ajúni lọ pátápátá, mo ṣe bá yín o. Mo ṣe bá babaláwo, mo ṣe bá àfáà, mo ṣe bẹ̀yìn pásítọ̀ tẹ́ ẹ mọ̀ túmọ̀ ayé.
tẹ́ ẹ lè tú, tẹ́ ẹ lè dé, ẹ dákun, mo ṣe bá yín o, mo ṣe bá yín o. Ohun tí mò ń sọ ni pé báwo la ṣe lè ṣe é tó fi jẹ́ pé à á bọ́ nínú ìgbèkùn ayé. Ẹni tí wọ́n ti fi sínú àìsàn, báwo ni ó ṣe ṣe tó fi bọ́ nínú ìgbèkùn ayé? Ó dé ní àbí? Ẹ̀ẹ̀kejì ni pé ayé ti fẹ́ lòmíì sínú ìgbèkùn gbèsè. Wọ́n ti fẹ́ lòmíì sínú ìgbèkùn gbèsè. Báwo ló ṣe lè ṣe é tí wàá fi bọ́ kúrò nínú ìgbèkùn gbèsè? Ní tẹlòmíì, wọ́n á ní báwo náà ṣe ń fìyàn sínú ìgbèkùn gbèsè. Ṣé o ti rẹ́ni tó jẹ́ pé ilẹ̀ ó tó mọ́ ó ti jí, ó ti gboko òwò ẹ̀ lọ, dípò kó mú wọlé, gbèsè ni ó tún padà mú wọlé. Ṣé o ti rẹ́ni tí wọ́n ti fi sínú ọlá tó jẹ́ pé inú ọlá ló wà, bí wọ́n ṣe ń fowó dá lókòwò eléyìí, láì ráṣọ, láì ra bàtà, láì jẹun tó jẹgbẹ́ lọ? Báwo là á ṣe bọ́ kúrò nínú ìgbèkùn gbèsè? Ní tẹlòmíì sì rèé, ìgbèkùn àìríkanṣe-kan ni láráyé fi sí. Ìgbèkùn àìríkanṣe-kan. Ẹlòmíì á tún ní kí náà ń pè ní ìgbèkùn àìríkan. Kéèyàn ó wà síbẹ̀ kéèyàn ó mọ̀ wá rí nǹkan kan ṣe. Ìgbèkùn àìríkanṣe-kan ni. Àbí bò là á ṣe wí? Ẹni tó jáde iléèwé, ó jáde iléèwé kò ríṣẹ́, ó kọ́ṣẹ́, ó mọṣẹ́ ọ̀hún, ṣùgbọ́n kò sẹ́nì kankan tó gbéṣẹ́ ya wájú ẹ̀. Ó ṣòwò, ó pàtẹ, kò tà débi tí ó jèrè. Ṣé ẹ ti rí pé ìgbèkùn àìríkanṣe-kan ni? Ìdí rèé tí mo ṣe ń rọ̀ yín pé ẹ dákun, ẹ bá mi share program yìí kó lọ dáadáa káyé lè rí, káwọn èèyàn lè bọ́ kúrò nínú ìgbèkùn èyíkéyìí táráyé bá fi wọ́n sí. Wọ́n ní bò la máa ṣe. Ṣòro ohun tó o nílò mẹ́rin péré ni. Mẹ́rin péré ni nǹkan tó o nílò. Olórí tó o nílò lèso wérengéje. O nílò èso wérengéje, èso wérengéje. Ó gbàgbé o, èso wérengéje lo nílò. Sórí tó wà nínú àrà tó wà lọ́wọ́ mi, agolo èso wérengéje kan ni. Agolo mílíkì èso wérengéje kan, ó rèé. Ìkọ́ odídẹrẹ́ rèé, ṣé o ti rí? Ṣé o ti rí pé ìkọ́ odídẹrẹ́ rèé tí Yorùbá máa ń pè ní ìkóódẹ? Sórí pé odidi atare rèé tí ò lábùkù. Tó bá wa atare yìí wàá rí pé ó pé. Tó bá wò wàá rí pó pé. Ó rí pó pé pérépéré, kò níhò lára, kò já ń dì í, bẹ́ẹ̀ ni ò já lórí, ọmọ inú ẹ̀ ò sọnù. Ohun míì tó tún wá nílò, ó ní ẹ̀kọ́ eléwé. Ẹ̀kọ́ eléwé. Ẹ̀kọ́ eléwé wúlò gan nílẹ̀ Yorùbá o. Ẹ̀kọ́ eléwé wúlò gan nílẹ̀ Yorùbá. Mo fẹ́ ṣàlàyé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, màá ṣàlàyé oríṣiríṣi ọ̀nà tí Yorùbá gbà máa ń lo ẹ̀kọ́ eléwé. Bí Yorùbá ṣe máa ń lo ẹ̀kọ́ eléwé lóríṣiríṣi ọ̀nà láti bójútó ọ̀pọ̀ nǹkan nílẹ̀ adúláwọ̀. Ó ti wá rí nǹkan mẹ́rẹ̀ẹ̀rin. N tó wá kù tó máa ṣe rèé. Ìwọ wá ike kan, sóríke nìí lọ́wọ́ mi. Ó wá da èso wérengéje, ó dà á sínú ike. Sọ́rí, kò pọn dandan kó da gbogbo ẹ̀ tán. Ìwọ da èso wérengéje sínú ike. Tó bá ti dèso wérengéje sínú ike, sórí ẹ̀kọ́ rèé lọ́wọ́ mi. Ìwọ bó ẹ̀kọ́ yìí, kó yọ ewé ẹ̀ kúrò. Sọ ti rí, ó fi ewé ẹ̀ sílẹ̀ lẹ̀. Ó wàá fi ẹ̀kọ́ yẹn, ó fi lé èso wérengéje. Sọ ti rí báyìí, sọ ti rí. Ó wàá tẹ èso wérengéje yẹn, ó tẹ̀ ẹ́ tó wọ ara ẹ̀kọ́ yìí. Wàá tẹ̀ ẹ́ mọ́ tó máa wọ ara ẹ̀kọ́. Sọ rí báyìí, sọ rí pé ó ti ń wọ̀. Sọ
sọ̀rí kó tẹ̀ wọ́ lára. Iṣẹ́ ni o, kì í ṣawẹ́wàá bí mo ṣe máa ń sọ. Oògùn Yorùbá yìí máa ṣe nǹkan tó fi ń ṣeré, kì í ṣe ṣeré. Ọ̀ dá sí lára, tó ti rí báyìí, tó ti rí pé tí mo ṣe to èso wéré díje mọ́ ẹ̀kọ́ yìí lára, wàá tó mọ́ lára, wàá tẹ ẹ̀kọ́, wàá tẹ èso wéré díje mọ́ lára. Sọrí wọ̀nba tó wà lára yìí ó ti tó. Wọ̀nba tó wà lára yìí ti tó. Má gbàgbé o, ṣé o mọ̀ pé nínú ewé la ti mú? Ọ wàá dá ẹ̀kọ́ yẹn, èso wéré díje ti wà lórí ẹ̀ lókè, ó ti wà lórí ẹ̀ nísàlẹ̀, ṣé o ti rí báyìí? Ṣé o ti rí bẹ́ẹ̀kọ́ yìí ṣe dà? Ó yá, dì í padà sáàyè ẹ̀. Ọ dì í padà sáàyè ẹ̀ báyìí. Sọ ni pé mo ti pọ́n ẹ̀kọ́ yìí padà. Sáàyè ẹ̀. Ó wá kù nìmọ̀ọ́rò. Ọ wàá mú ìkó dídẹrẹ́, ọ fi há. Sọ ni pé mo ti fi há lẹ́gbẹ̀ẹ́ báyìí. Ó kù dídẹ atare kan, wàá fò náà há lórí báyìí. Wàá fò dídẹ atare kan, wàá fi há. Sọ ti rí báyìí? Sọ ti bí mo ṣe ń ṣe? Wàá fò dídẹ atare kan há. Tó bá parí, iṣẹ́ bá parí, ọ wàá mú báyìí, ọ lọ gbé sínú agbada tó ṣe é jóògùn. Ká sọ pé inú agbada rèé, ọ wàá fi sínú agbada báyìí. Tó bá parí, ó bá mi jó. Tó bá ti jóògùn tán, ló bá parí. Kékeré náà ni ìjóògùn tó máa wà ńbẹ̀. Bá mi share program yìí dákun. Kékeré lè jóògùn tó máa wà ńbẹ̀. Tó bá ti jó tán, ọ wàá po apá kan níbẹ̀, ọ pò mọ́ ọṣẹ tó ṣe é wẹ̀ lọ́jọ́ 3. Apá kejì ẹbù kejì wàá kó sọ́tọ̀. Torí eléyìí tó ṣe é wẹ̀ lọ́jọ́ 3 yẹn tó bá ti fi wẹ̀ tán, ẹbù kejì yẹn náà wàá dá sọ́nà 3. Wàá mú apá kan tó kù ńbẹ̀, wàá bù sọ́wọ́ àtẹ́lẹwọ́ àlàáfíà rẹ̀. Ọ wàá ṣàdúrà sí Olódùmarè, inú ìgbèkùn báyìí ló wà o. Bóyá ìgbèkùn àìsàn láyé fi wọ́ sí, bóyá ìgbèkùn gbèsè ni wọ́n fi ọ́ sí, bóyá ìgbèkùn àìtẹ́gbẹ́ ni, bóyá ìgbèkùn àìríkanṣèkan ni, ìwọ lọ mọ irú ìgbèkùn táyé fi ọ́ sí. Ọ wàá ṣàdúrà pé k'Ọlọ́run yọ ọ́ kúrò nínú ìgbèkùn ọ̀hún. Ọ gbọ́ mi yé? Ọ ṣàdúrà pé k'Olódùmarè yọ ọ́ kúrò nínú ìgbèkùn ọ̀hún. Ọ wàá dà sẹ́nu, wọ́n lè fómi lò, wọ́n lè fògì lò. Tó bá ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ 3 léraléra, ọ wẹ ọṣẹ yẹn lọ́jọ́ 3 léra, ọ sì lo ìjókòó yẹn náà lọ́jọ́ 3 léra. Ògo tí ń jẹ́ ti Elédùmarè, àlàáfíà á dé bọ́rọ̀ ẹ, ojútùú á sì yọjú sọ́rọ̀ ẹ. Má gbàgbé o, ká sọ pé o fẹ́ bá lé iṣẹ́ ẹ̀jọ̀, ọ fẹ́ máa bá fẹ́jọ̀ sọ̀rọ̀. Onírúurú nọ́mbà tó lè fi bá wa sọ̀rọ̀, ìwọ náà ti mọ̀, ọ mọ̀ pé kì í ṣe ọ̀pọ̀ nọ́mbà kan ṣoṣo ni. Nọ́mbà òun ni 090 65 63 61 84. 090 65 63 61 84. Ọṣẹ Àtúndè tó jẹ́ package product wà nílé iṣẹ́ ẹ̀dọ̀ FM Baba Ventures, 30,000 naira péré ní kí ọṣẹ Àtúndè. Ẹ̀yin tẹ́ ẹ ti bá wa ra ọṣẹ àánú nílé iṣẹ́ ẹ̀dọ̀ FM Baba Ventures, a dúpẹ́ lọ́wọ́ yín. Ọṣẹ àánú sì wà ńlẹ̀ o. Ọṣẹ àánú sì wà ńlẹ̀, 20,000 naira. Ọṣẹ ajẹ́gùn 20,000 naira náà wà. Ọṣẹ afáré, ọṣẹ òǹlànà, ọṣẹ back to sender, arápá nìka kòkò nìka 200,000. Ọṣẹ 70,000, ẹ̀yin náà mọ̀ kó wà nílé iṣẹ́ ẹ̀dọ̀ FM Baba Ventures, tó jẹ́ ọṣẹ back to sender gidi. Ọṣẹ 50,000 náà wà, tó jẹ́ ọṣẹ back to sender gidi. Má dúró káyé fi nǹkan ṣe ọ́ o, kò tó mọ ojútùú kiri. Á dáa kó sáré, á dáa kó múra, á dáa kó sọ̀já ẹ kó le, káyé mọ́ bá fi nǹkan ṣe ẹ́ kó tó mọ ojútùú. Mo gbà á ládùúrà pé ire rẹ ò ní jùnú o, ayọ̀ rẹ ò sì ní bọ́mọ lọ́wọ́. Ó fẹ́ wá mi wá, ìlú Ọ̀kíní la wà l'Óṣogbo. Tó bá ti ń bọ̀, tó bá ti dé junction Ọ̀kíní àkọ́kọ́,
ìwọ gbọ́kadà láti bẹ̀ kọ́ lọ́n lọ sí iléeṣẹ́ the oil herbal ventures. Tó bá ti gbọ́kadà láti bẹ̀ tàbí tó bá mú ayé pọ̀ ń kọ́ bọ̀ fúnra ẹni, tó bá ti dé junction kínní àkọ́kọ́ wà á ti ráwọn eléso kan bẹ̀. Tó bá ti ráwọn tó ń tèso yẹn, àwọn Haúsá tó ń tèso wájú wọn báyìí lódì kejì títì, wà á rọ́nà eléru kan bẹ̀. Wọ́n mọ̀ tọ̀nà yìí bọ̀ tí wàá fi dé iléeṣẹ́ the oil herbal ventures. Wà á máa rí signboard iléeṣẹ́ the oil herbal ventures tí wàá fi dọ̀dọ̀ wá. Ẹ gbọ́ ná, ire ayọ̀ Olódùmarè kò ní kúrò lọ́dọ̀ rẹ. Ìwọ tó ń wọṣẹ́ ajé tí ò pa ọ́ lára, tí ò ní pé èèwọ̀ kan rèé, ọjọ́ ọ̀la kan rèé tí ò wá ní dán fún ọ, tó ń wá ó wà ní iléeṣẹ́ the oil herbal ventures. Ìwọ pe nọ́mbà yẹn tàbí kọ wá wà. Ọjọ́ Monday sọ́jọ́ Sátidé la mo fi ń dálejò lóhùn. Èmi gbà ládùúrà pé ayọ̀ yóò ní sọnù, ayé ò ní fìgbèkùn mú ọ, ò ní kú sóko ògbèkùn o, ká fi re pàdé láṣẹ Elédùmarè.